wá bá òun mo dẹ̀ gbéra mi lọ bá ní ìlú Ọ̀tà ṣùgbọ́n àti mo lọ bá ní ìlú Ọ̀tà àdẹ̀jọ lọ sí ó dẹ̀ ní ká ṣeré lọ sí ìlú Ìjòkò ṣùgbọ́n ọkọ sọ wípé mo ò lọ torí pé èmi fúnra mi gan ó láwọn kọ̀ọ̀kan tí mò ń rí táwa fi ń bá mi sọ̀rọ̀ wọ́n gbà tí wọ́n ní ká ṣeré lọ mo dẹ̀ pókè gọ́sùgù ìgbà tó ti jẹ́ pé ọ̀rẹ́ mi ni àdẹ̀jọ ṣẹgbẹ́ kan. àwọn àgbàgbọ́ wọn ní tí eégún bá jó orí aya atọ́kùn ìdí rèé tí wọ́n fi ń gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ bàbá wa CP Alámùtú Abíọ́dún Mustapha kí máa fi yẹn kí iléeṣẹ́ alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn kí n bẹ̀rẹ̀ látòrí yèyé ìyẹn Ọmọlọ́lá Odùtọ́lá kí n fi yẹn kí Afọláṣadé kí n rántí ọ̀gbẹ́ni Kazeem náà gbogbo ẹni tẹ́ wà níkọ̀ọ́ akínyàn lóyún lọ́gọ̀ ẹnu kí wọ́n fi yẹn kí ẹ̀ka tó mójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá kí máa kí OC anti-cultism àti 2IC wọn ẹ̀jẹ̀ ń kí CSP Dáramọ́lá gbogbo àwọn sòǹgbé wọn àwọn inspector tí wọ́n jọ ń ṣiṣẹ́ pàtàwọn ASP kìnkì ASP Akínwándé ASP Jọkẹ́ inspector Bùnmi àti inspector Peter gbogbo ẹni mo kí tí mo lù lọ́gọ̀ ẹnu pé ẹ kú iṣẹ́ takuntakun nítorí pé ọkùnrin tó ń sọ rárá fọkùnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ni àwọn àgbàbọ̀ tí wọ́n sọ wípé ó ń ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe nínú ìlú ló jẹ́ kí àwọn aráàlú lè sùn kí wọ́n fi ẹ̀dọ̀ sórí òroǹro fún ìdí èyí akínyìn alùyìn lọ́gọ̀ ẹnu pé ẹ ṣé ẹ kú ìfẹ́ tẹ́ ẹ bá gbàgbé orúkọ ẹni tí ẹ ń wò lójú àwòrán ẹni orúkọ rẹ̀ òun ni ó ń jẹ́ Oyèdélé eléyìí tí wọ́n ní ó pẹ̀lú ọ̀kan lára àwọn tí wọ́n yan Ọlámilékan Oyèdélé yìí pẹ̀lú ọ̀kan lára àwọn mẹ́rin tí iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tó eléyìí tí wọ́n ní wọ́n bẹ́ orí ẹnìkan sí bíríìjì Ìjókòó ó ṣeé ṣe kẹ́ ẹ má ti rí àwọn àwòrán ti tẹ́lẹ̀ wò ṣùgbọ́n lára àwọn mẹ́rin ni àwọn tí wọ́n ṣiṣẹ́ náà ni wọ́n jẹ́ Ọlámilékan Oyèdélé Ganiu Reuben Adéọlá Adéyínká àti ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ààyè gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nígbà náà wípé wọ́n gé orí ọmọkùnrin eléyìí tó jẹ́ Ṣeun wọ́n ní wọ́n ti pẹ́ nìkan tó jẹ́ Basket tẹ́lẹ̀ Ṣeun eléyìí ni wọ́n ní ó jẹ́ ìyẹn olórí ẹyẹ ìyẹn ní Ìjókòó òun ni wọ́n gé orí ẹ̀ tó ń gbé sí orí bíríìjì Ìjókòó ṣùgbọ́n gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ọlámilékan Oyèdélé pé ṣe wípé a ti fi àwọn míì síwájú tẹ́lẹ̀ tẹ́ ẹ ti wò ṣùgbọ́n ẹgbẹ́ ilé lára àwọn mẹ́rin tí wọ́n ní wọ́n wà nídìí iṣẹ́ náà. ẹgbẹ́ tí a mọ̀ sí ààyè gbogbo ìlú. ọdún wo lẹ ti ń ṣe ń sìn. mo ń ṣe láti bí a ti 17. kí ni position ti yín bẹ̀. mo ò ní position kankan láàrin. àwọn mélòó lẹ ti lọ operation mélòó lẹ ti tẹ̀lé wọn lọ tàbí tẹ́ ẹ ti dá ṣe fúnra yín. ìyọrí tí mo tẹ̀lé wọn lọ mo ti dárúkọ ẹ̀ náà tẹ́lẹ̀ síwájú wípé níjọ́ tí èmi àti àwọn Àdìsá ta lọ sí pàtí kọ́tà ń bọ̀ pé wọ́n drop ọmọkùnrin pọ̀ mọ́ ẹ ní basket so lẹ́yìn ìgbà yẹn. ṣáwọn Àdìsá ló drop basket. lẹ́yìn ìgbà yẹn wọ́n dẹ̀ drop wọ́n dẹ̀ padà drop Àdìsá fúnra rẹ̀ torí ó dàbí info yẹn ó ń lọ rampart so wọ́n gbọ́ wọ́n dẹ̀ mú Àdìsá náà wọ́n dẹ̀ pa torí Àdìsá yẹn ni number 1 àwọn ààyè ní àdúgbò bò. ní ìlú Ṣàngó ní Ìjòkó. nígbà tó dẹ̀ pa Àdìsá yẹn ó dùn everybody so wọ́n dẹ̀ sọ̀rọ̀ nínú ẹgbẹ́ yẹn pé everybody pàdé ní Ìjòkó bóyá after 2 weeks to that ó dẹ̀ di pé Ṣeun náà torí pé mi ò mọ̀ mi ò dá Ṣeun yẹn mọ̀. ẹgbẹ́ wo ni Ṣeun yẹn ń ṣe. ẹgbẹ́ ẹyẹ ló ṣe. ẹ̀yin jẹ́ ààyè àbí. ààyè ni àwa ẹyẹ làwọn yẹn ṣe torí pé àwọn ẹyẹ ló pa Àdìsá. wọ́n dẹ̀ pa Ṣeun yẹn náà kò lẹ́yìn ọ̀rọ̀ Ṣeun yẹn tó ti pa Ṣeun wọ́n dẹ̀ pé Rúbẹ̀ ló pè mí ó ti kọ́kọ́ pè mí ní alẹ́ tó bá mi sọ̀rọ̀ wípé àwọn lọ ṣe sẹ́tù ìjà èmi dẹ̀ béèrè lọ́wọ́ pé ta ló ń bá jà ó dẹ̀ sọ wípé àwọn ti lọ sẹ́tù ìjà tó ṣẹlẹ̀ ní ìlú Ṣàngó ní Ìjókòó mo dẹ̀ ní pé òkè kò sí wàhálà ó dẹ̀ pè mí ní àárọ̀ ọjọ́ kejì níbi àbí aago méje ṣá lálọ́ pé aago méje ń lọ lù ó dẹ̀ pè mí pé níbo ni mo wà mo ní mo wà nílé ó ní kí n wá bá òun mo dẹ̀ gbéra mi lọ bá ní ìlú Ọ̀tà ṣùgbọ́n àti mo lọ bá ní ìlú Ọ̀tà àdẹ̀jọ lọ sí ó dẹ̀ ní ká ṣeré lọ sí ìlú Ìjókòó lótìtọ́ àlọ́jà ń bẹ̀ torí kò sẹ́ni tó ní pínì lọ́wọ́ so àdẹ̀ jà mọ́ torí pé nígbà tó ti sọ pé ó ti parí ẹ̀ yẹn ó ti tán ní inú everybody because wọ́n sọ pé kò sí gbogbo ṣe máa lè títí náà tí ò ní rọ̀ pé ọgbọ́n ṣe parí ẹ̀ yẹn ti wà ókè ó dẹ̀ ní ká ṣeré lọ èmi dẹ̀ sọ gbọ́n kọ́ sọ wípé mo ò lọ
torí pé èmi fún ara mi gan ó láwọn kọ̀ọ̀kan tí mò ń rí táwa fi ń bá mi sọ̀rọ̀ wọ́n gbà ṣáà ní ká ṣeré lọ mo lè ọ̀pọ̀ òkè gọ́sùgù gbà tó ti jẹ́ pé ọ̀rẹ́ mi ni adẹ̀jọ́ ṣẹgbẹ́ kan náà ni adẹ̀jọ́ ṣeré lọ so adẹ̀bọ́lẹ̀ ní ìlú ọjà mo dẹ̀ rí pé àwọn kan kó àdá wọ́n kó igi àmà àwọn oríṣiríṣi nǹkan ìjà olóró dé ṣùgbọ́n dẹ̀ ṣe bọ́ọ̀lẹ̀ inú tí ẹ ti jẹ́ kọ́ bọ́ọ̀lẹ̀ èmi dẹ̀ ti sá sínú ilé kan bẹ̀ inú ilé ẹ̀ lọ ti wá mú ìmọ̀ ṣùgbọ́n kọ̀ọ̀kan náà ti mú àwọn tó kù náà olóògbé wa dé ilé ẹran. Kí wàá ní àmọ̀ràn tí ẹ fẹ́ gba àwọn ọ̀dọ́ ẹgbẹ́ yín? Àmọ̀ràn tí mo fẹ́ gba àwọn ọmọ ẹgbẹ́ mi tó kù ni pé kó lọ jáwọ́ torí pé ẹgbẹ́ yìí ó ń sọ ní dọdún arinlẹ̀ kíjọba dẹ̀ jọ kọ́ wo wákàtí àti sọ̀rọ̀ ẹ̀kọ́ ṣàánú wa. Kí lẹ fẹ́ kíjọba ṣe fún ẹ̀yin méjèèjì báyìí? àánú la fẹ́ lọ́dọ̀ ìjọba ṣàánú wa. Orúkọ yín? Ọlámídé. ẹ bàtọ́ pa èmi ò mọ̀ nítorí pé nọ́mbà 1 ni wọ́n rẹ̀ kì í ṣẹ́ẹ̀kì nọ́mbà 1 mo mọ̀ àbúrò ló jẹ́ sí mi torí kọ́ pè mí ni nígbà ẹ̀gbọ́n gbólẹ̀ wà mo ní mo wà pa ó ní à wípé òun lọ sí birthday party kan o pé ṣé máa lọ pé kí n jẹ́ ká lọ rẹ̀ pé ká lọ ṣeré lọ ó dẹ̀ pè ìgbà tó pè mí lẹ̀ pé kò ṣe mí nìkan mọ̀ àmì àbẹ̀ tó yá bí mẹ́ta ní ẹ̀ẹ̀kan àdẹ̀ lọ àdẹ̀ ti débẹ̀ àdẹ̀ ti kó bẹ́ẹ̀ la àti kó ní party kan àti ṣe party kan àti kó bẹ́ẹ̀ láàárọ̀ àti bọ̀ nílé ó dẹ̀ ti kí òun àti ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ó dẹ̀ ó kọ́ bọ́lẹ̀ ó yí bọ́lẹ̀ ní bọ́sọ̀ ó dẹ̀ lé ọmọ ẹ̀ àdẹ̀ náà dẹ̀ sáré tẹ̀lé bọ̀ kémi tó débẹ̀ ó ti pa ọmọ ẹ̀ dẹ̀ ti kú èmi dẹ̀ sọ dálẹ́ kẹ̀kẹ́ mi rẹ̀ pé máa ṣì ń jà ìjẹ̀ lọ́tẹ̀ mi. ìyẹn tí mo lè sọ ń pa ẹ̀ mo ò lè fi bẹ́ẹ̀ sọ púpọ̀ ń pa ẹ̀ ìjókòó náà lọ pa sí ìgbésẹ̀ mi ni mo pa torí pé mo bọ́lẹ̀ lórí ọ̀kadà ńjọ́ yẹn lórí ọ̀kadà ni mo wà èmi kọ́ ni mo pa. ní ọjọ́ yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n pa àdìsá yẹn wọ́n padà rí àdìsá yẹn wọ́n padà rí pa lẹ́yìn ìgbà báskẹ́ẹ̀tì yẹn ní àwọn ẹyẹ lọ pa àdìsá yẹn lẹ́yìn ìgbà àti báskẹ́ẹ̀tì yẹn so ìgbà tó pa àdìsá yẹn tán so bóyá bíi mo ti ẹ̀ lè sọ mo ṣàmọ̀ pé mo mọ̀ gbọ́ náà láìpẹ́ náà ti pa àdìsá mo dẹ̀ rí píṣù ẹ̀. ọ̀la yóò ti rí pé wọ́n pa àdìsá. bẹ́ẹ̀ ni mo dẹ̀ kọ́ ti pa àdìsá mo dẹ̀ pa àdìsá mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè àwọn èèyàn tó dẹ̀ ń sọ̀rọ̀ mo dẹ̀ ń wo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ ìgbà tí mo dẹ̀ tó ń sọ̀rọ̀ mo dẹ̀ pa àdìsá kẹ̀ kí ló tún ṣe ọjọ́ yẹn gọ́gọ́gọ́gọ́ ẹnu iṣẹ́ ni mo wà so mo ráyè ìjọ yẹn maybe 2 weeks or 1 week to that time ọ̀rẹ́ sọ̀rọ̀ ní group yẹn pé kí gbogbo wa jọ pàdé ní ìlú ìjókòó bẹ́ẹ̀ ni nínú group yẹn nínú ẹgbẹ́ yẹn dáwọ̀sẹ̀ ẹgbẹ́ Ayékan fatality so mo dẹ̀ lọ nígbà tí mo gbà nígbà tó ti kọ́kọ́ pa ẹnìkan tẹ́lẹ̀ tó tún ti pa nọ́mbà 1 again pé kí ló dé pé ṣé ọ̀rẹ́ ti pa ayé gọ́ndù yẹn torí kò ń ṣe kékeré níjókòó yẹn bẹ́ẹ̀ ni mo dẹ̀ gbà ókè ó yá mo ti gbọ́ bọ́dọ̀ yẹn sọ̀rọ̀ ní group yẹn náà dẹ̀ lọ mo dẹ̀ lọ bá wọn bọ̀gbà tẹ́mi máa fi débẹ̀ wọ́n ti ìjà yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ orí ọ̀kadà ni mo wà mo dẹ̀ bọ́lẹ̀ pọ̀ mo kàn mọ̀ pé wọ́n pa Ṣeun ni nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn. báwo ló ṣe pa. àmọ́ mo bọ́ ipa nítorí pé mo sún mọ́ wọn. bẹ́ẹ̀ ni sà orí ọ̀kadà ni mo wà mo bọ́lẹ̀. tàbí yọ orí ẹ̀. orí ẹ̀ yẹn mi ò mẹ́ni tó yọ orí ẹ̀ o ṣùgbọ́n nǹkan tí mo kàn lè sọ pé mo rí níbi ọ̀rọ̀ orí yẹn ni pé èmi ọ̀kadà tèmi wà torí títì lèmi wà èmi ò tẹ̀lé wọn lọ sí inú abitọ́lé ọmọ ẹ lọ bọ̀ ẹni tí mo kọ̀ rí tó gbé orí yẹn wá sí orí bíríjì yẹn ò ní Ruben. Ruben ló gbé orí yẹn wá sí orí bíríjì. orí ta ni. orí Ṣeun orí ọmọ tó pa yẹn Ṣeun. ok lẹ́yìn yẹn kọ́. ibi tí mo mọ̀ mọ́ nìyẹn. méjì yẹn ló bá wọn ṣe ló wà ń bẹ̀. mo ò bá wọn ṣe bọ̀ mo wà ń bẹ̀ so ibi tí mo mọ̀ mọ́ nìyẹn. ok ẹgbẹ́ òkùnkùn tí ẹ ṣe yìí lápá tó ti ń ṣe àwọn àǹfààní wo ló ti jẹ́ ń bẹ̀. kò sí nǹkan tí ẹgbẹ́ òkùnkùn ṣe nínú ayé ẹ ní ó tó ló ń dá mi padà sẹ́yìn gan ni ó ń já mi kulẹ̀ ni so mo dẹ̀ ti ronú ọmọ ẹ̀ ò gan because bàbá ti bá mi sọ ìyá ti bá mi sọ wọ́n ti pè mí ní bàbá ní kọ̀kọ̀ then ó dàbí pé mo lójú tí wọ́n gan so èmi náà dẹ̀ ti wá rò ní ìsìn pé tọ́lọ́run bá lè ṣàánú ẹ̀ tí bá lè bọ́ ní ilé èmi náà máa tún ìrara mi pa máa bọ́ kó nínú ẹgbẹ́ òṣì tí mò ń ṣe ẹgbẹ́ tí ò sọ mí di ènìyàn tí mò ń ṣe. so lọ́dọ̀ pé kò sí nǹkan tí wọ́n ṣe fún ẹ pé àǹfààní rẹ̀ ó mú jẹ àǹfààní mi. mo ò jẹ àǹfààní kankan nídìí ẹ̀ torí pé ó ń fa ìfàsẹ́yìn fún mi. o ti marry now. mo ti bímọ. ọmọ ọdún tó wọ mélòó. àwọn ọmọ mẹ́ta mi fún mi. wọ́n mẹ́ta wọ mélòó. bíyà 7 years àbí 8 years. sọmọ kúrò wà lẹ́gbẹ́ yẹn. kò mọ àwọn ọmọ mi àwọn ọmọ mi sì kéré. ìyàwó ẹ̀ ńkọ́. ìyàwó mi kò mọ̀ ọ̀gbà ó ti mú mi láì ó ti mọ̀ pé mo ṣẹgbẹ́. ó ti mọ̀ pé ó ṣẹgbẹ́. bẹ́ẹ̀. now ní kúkúrú ẹni èjì ẹ̀wà kí ọ̀rọ̀ lè yá ó sọ lẹ́wọ̀n pé tó bá láǹfààní àti bọ́ nínú ilé yìí ó ṣe é ṣe kó má ṣe mọ́. mo ò tiẹ̀ ṣe mọ́ kò ṣe pé ó ṣe é ṣe mo ò ṣe mọ́
so ẹni tó bá ti wá fẹ́ gbẹ́yẹn wá fi tírẹ́tì mi màá péjọba tó ju gbogbo wa lọ kọ́ wá bá mi kojú ẹ̀ so mo jáwọ́ kó nínú ẹgbẹ́ òṣì mo jáwọ́ kó nínú ẹgbẹ́ àkùsà ẹgbẹ́ tí ò fún mi ní ìlọsíwájú tó dá mi padà sẹ́yìn tó sọ mí dìdójútì nínú ẹbí mo jáwọ́ kúrò nínú ẹ̀ so mo ṣe mọ́ because enough is enough. wọ́n ní ìjọba ṣe fún ẹgbẹ́ àti ọmọ Nàìjíríà. kọ́ tábà mẹ́sì pẹ̀lú mi kọ́ ṣàánú mi. wọ́n tábà jọ ti sùn wá sí. bẹ́ẹ̀ ni because mo ti ṣe àwòṣà kọ́ ṣàánú mi. ọ̀rọ̀ àmọ̀ràn ṣókí fún àwọn ẹgbẹ́ tó kù. àwọn tó kù kò sí nǹkan tó fẹ́ sọ fún wọn ẹni tó bá ń kó lọ ronú pé wàdà tèmi lèmi ti bá débi báyìí èmi dẹ̀ ti ń bẹ Ọlọ́run ọ̀dẹ̀ mọ̀ pé Ọlọ́run dẹ̀ kẹrin ọba tó ń gbàdúrà ẹlẹ́ṣẹ̀ pé kọ́lọ́run kò jọ tó bá ti yọ mí nínú ilé tó máa dá mi padà síbí ọ̀run ò ní jẹ́ ń rí mọ́ láyé mi so ẹgbẹ́ tí ó dẹ̀ máa sọ mí dá lápèsà ọ̀run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. ṣé Christian àbí Muslim? àbí Christianity. Christian church wo ló ń lọ? I was a clearness. Clearness. orúkọ ilé ẹ̀kan sí. Ọlámilékan.